Ọlọ́run bá wa gẹ̀ wọ́n Ọlọ́run ṣe kún sinmi fún wa. Ṣé ilé tí mo fẹ́ jẹ́ yìí wọ́n ìmọ̀mọ́ àgbà ni wọ́n ní wọ́n fi rán bàbá Mufasiru àgbà fún ilẹ̀ Ìjìgbò. Bàbá Mufasiru fún bàbá wa Jánásù wọ́n Jánásù wa ní èmi ni kí òun ṣe gbòǹgbò tí màá gbé òun náà jáde. Bàbá wa tí wọ́n fi sẹ́nà ara wa àwọn àfáà wa àgbà Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ wò Ọlọ́run jẹ́ àrí wọn jìnnà wọ́n jẹ́ wọn ọ̀kan padà sí aburú. Ní àsìkò yìí ibi tí ọkàn mi lọ tí ń fi bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí ó náà ní ọ̀rọ̀ àfáà ọ̀jọ̀gbọ́n kan tí ń bá wa sọ̀rọ̀ ní báwo ló ṣe wí ó ní àdúnìyà salasatu ayyam ó ní ilé ayé tá a wà yìí ọjọ́ mẹ́ta péré náà níbẹ̀ nínú ayé lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí kò sí nǹkan kan mọ́. Àfọ̀jọ̀gbọ́n náà ní ọjọ́ àkọ́kọ́ òun náà ní al-ams ẹ̀ṣináhu walan yaud òun náà ní ọjọ́ àná tí èmi àti ẹ̀yin tá a ti lò kọjá tí ò ní padà wá mọ́. Bí a bá lò tó bá dáa yóò máa já wa nú bí a bá lò tó bá kù díẹ̀ káàtó yóò máa já wa nú. Kí n tó kú láàyè yìí bàbá wa Imamu Ansarudeen Ọlọ́run ṣe àjẹkárí wọn pẹ́ o Ọlọ́run jẹ́ àrí wọn jìnnà àwọn tán bàbá kú àdúgbò ilé lọ́wọ́ nìyẹn Ọlọ́run tó bàjẹ́ fún wọn. Bàbá wa Ismail Alebiosu Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ Ọlọ́run jẹ́ àrí wọn jìnnà Ọlọ́run má bà àdúgbò náà jẹ́ mọ́ wọn lọ́wọ́. Wọ́n sọ̀rọ̀ mi lọ mo ní al-ams ọjọ́ àná tá a ti lò kọjá ẹ̀ṣináhu walan yaud ó ti kọjá kò sì ní padà wá má. Kí èmi àti ẹ̀ka bira wa léèrè kí la fi àná wa ṣe jẹ́ dáadáa la fi ṣe ní àbí aburú kí a fi túntọ́ ọmọlàkejì ṣe ní àbá fi bá tèèyàn jẹ́ kí a fi jọ́sìn fọ́lọ́run ní àbá ń fi ń ṣe pátá àbá ń fi ń dà lóru ǹjẹ́ à ń fi ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ní àbá ń tẹ̀lé ìfẹ́nú àti ìfẹ́ ṣàìtọ́n jẹ́ ń tọ́ da là ń fi ń ṣe ṣé ń tọ́ da là ń fi ń jẹ àbá ń fi jẹjẹkújẹ ṣé ń tọ́ da la fana wa mú ní àbá fi mọ̀mọ́ kú mu ṣé ń tọ́ da la fana wa rìn àbá fi rẹ̀ lẹ́kùn àbá fi sọkúsọ kábìrà wa léèrè. Àná yìí ò ní padà wá máa wò ṣùgbọ́n tó bá ti bá àná lọ òun náà ní tiẹ̀ tán ọpẹ́ ní fọ́lọ́run tọ́lọ́run ò jẹ́ kí àwa ó bá àná lọ. Òní wa àfi ń tọ́ka sí àná báná bá tiẹ̀ kù díẹ̀ káàtó ó yẹ ká fi òní wa tó ṣe. Àfọ̀jọ̀gbọ́n yìí ó ní ọjọ́ kejì òun náà ní al-yawm na'ishuhu walan yadum òní tá a wà nínú ẹ̀ nígbà tílẹ̀ mọ́ láàárọ̀ yìí alfajari yọ adìde àwọn tá a dá ọlọ́mọ tá a mọ̀ pé Ọlọ́run ló ní wá òun lọ́sẹ̀dá ọ̀bẹ láti jábọ̀ fún tá a mọ̀ pé inna lillahi wa inna ilayhi raji'un tá a mọ̀ pé àtòrí àtara wa Ọlọ́run ọba ló ní ọdún ẹ̀ náà láti padà sí tó bá dirú ọjọ́ báyìí tí bàbá wa Ibrahim àyànkúnbi táwọn padà sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wọn ìjọ kan ó kan ẹnìkọ̀ọ̀kan wá náà tá a padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ní al-yawm na'ishuhu walan yadum. Bàbá wa Ibrahim àyànkúnbi ó yá ń gbà tilẹ̀ má lé ní tálùfájàrí yọ ó yà wá pẹ̀lú wọn ni ó yà àsùbá àtàárọ̀ yìí ó yà wá pẹ̀lú wọn ni à ń lọ ọjọ́ náà lọ àfikírun àsùbá àfikírun zuhur àfikírun àsìká tó wá kírun sí bàbá wa lára à ń bẹ lọ́ọ̀ nínú àánú rẹ̀ mọ́gìrìbì ṣáì tó pọ̀ Ọlọ́run jẹ́ ọba wa láyé Ọlọ́run jẹ́ kí bẹ́ẹ̀ kọ́ pọ̀ Ọlọ́run kọ́ wá gbà ní ìbádà fún wa káwá bira wa léèrè al-yawm tá à ń sọ yìí lónìí yìí kí la fún ní wá sí débi ọjọ́ débi olónìí jẹ́ta bá tú fáìlì iṣẹ́ rí ẹnìkọ̀ọ̀kan wa ìjà àbá ìrun àsùbá níbẹ̀ ìjà àbá ìrun àyílà ń bẹ ìjà àbá làásàrí ń bẹ ìjẹ́dá lójú ń bẹ pé mágíríbì àti ìṣá àtàǹbá ń bẹ lórí ilẹ̀ alààyè àjọjọ kìíní kábìrà wa léèrè ká ṣe pọ̀ ń bíbá ìta àkọ́tó yìí tá a wá dárò bàbá wa ọlọ́jẹ́ káyọ̀ tó dárò tiwa náà ìta ń fi ń dárò wọn
òun náà ni ẹ̀sìn dáadáa tí wọ́n sì ń gbà wọn bẹ láyé níta fi ń dárò wọn náà ni wà dáadáa tí wọ́n rúgbà tí wọ́n fi ń bẹ láyé. Bàbá wa Àyánkúnbí wọ́n tún ẹbí ṣe púpọ̀. Bàbá wa Àyánkúnbí, bàbá wa Salman, bàbá wa Zakariya 24/7 ni wọ́n. Téèyàn bá ti bàbá wa Àyánkúnbí ni ó rí bàbá wa Salman, á rí bàbá wa Zakariya. Kódà tá a bá rí bàbá àgbà Zakariya, bóyá wọ́n yà rán àwọn méjèèjì tí ń báyà wọn náà wọ́n ń ṣẹ́yìn. Wọ́n tọ́jú ẹbí púpọ̀, wọ́n tọ́jú ara. Lèyàn fi pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ tó yìí kábíra wa léèrè táwa náà bá sí ń bẹ̀ mọ́ ìjà rẹ̀ ìsẹ̀yìn wa báyìí. Díẹ̀ ṣe pé àbá àná wa jẹ́ òní náà àtúnlò bó ṣe wù wá. Eléyìí ìpèníjà ní jẹ́ fún wa. Òrùn tó kù lókè tó aṣọ ọgbẹ fẹ́ni kọ̀ọ̀kan wa àfọ̀jọ̀gbọ́n náà ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta àbí kí n má sọ ẹlẹ́ẹ̀kẹta ni. Àfọ̀jọ̀gbọ́n náà ní wàgádàn la nadiri ma yaf'alu Allahu bina fihi. Ọ̀la tí ń bọ̀ tẹ́nìkan ò mà, ọ̀la tí ilé ọmọ yìí òní ní ọjọ́ Sátọ̀dé, Sunday tí ń bọ̀ lọ́la ọ̀la náà ni. Tá a bá kú òun bí ká tó délé ọ̀la náà ni. Ọdún tí ń bọ̀ ọ̀la náà ni. Ọdún tí ń bọ̀ lẹ́yìn ọdún tí ń bọ̀ ọ̀la náà ni. Ọ̀la ìtẹ́lẹ́yìn ọ̀la. Ọ̀la ó sì ka ẹnìkọ̀ọ̀kan wa má tá a wà nípò tí wọ́n péjọ lórí wa tí wọ́n kírun sí wa lára báyìí. Káwa bira wa léèrè. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì ní hasib nafsak qabla an tuhasab. Ànábì ní yẹ ara rẹ wò lénìí tó ń bẹ lórí ilé alààyè. Bàbá wa Àyánkúnbí bí wọ́n fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kúrò tí wọ́n ti ṣe kò ṣeé ṣe má. Bí wọ́n fẹ́ hùwà bú kò ṣeé hù má. Ṣùgbọ́n torí pé nílẹ̀ la mà wọ́n sí Ọlọ́run sábà wa kẹ́ wọn. Ọlọ́run bá wa sì kún sinmi fún wa. Àfọ̀jọ̀gbọ́n náà ní wàgádàn ọ̀la tí ń bọ̀ la nadiri ma yaf'alu Allahu bina fihi. Tó ṣe pé mi àti wọ àmàrà Ọlọ́run bá fi wá dá lọ́la tí ń bọ̀ ni. Ọlọ́run kọ́ mọ́ ṣàfiwá dára dáadáa. Ìta ń bá ń ṣe lọ́wọ́ tá a rí pé ṣe rẹ̀ ni ẹjẹ́ àtẹ̀ra má. Ìta ń bá ń ṣe bá kù díẹ̀ káàtó ká mọ̀ sọ pé ọmọ ọdún mélòó ni wá. Ká mọ̀ sọ pé tá a bá di ọmọ ọdún báyìí láti pàṣẹ búùtì. Ta ló sọ fún wa pé iye ọdún tá a rò padà wá dàkà tó kùnú ayé. Bàbá wa Ibrahim sọ pé àwọn ọ̀jẹ̀ máa wò. Kúrò yọ wọn kúrò láwo. Bí kúrò ṣe yọ ọwọ́ ẹnì kọ̀ọ̀kan, èmi àti ẹ̀yin náà kúrò láwo ní. A máa ṣàdúrà kọ́lọ̀ ń jẹ́ apẹ́ láyé. A máa ṣàdúrà kọ́lọ̀ ń jẹ́ apẹ́ láyé. Jọ́kan làdúrà òní gbà máa wò. Àfọ̀jọ̀gbọ́n náà ní wàgádà náà ìṣòwò. La nadiri ma yaf'alu Allahu bina fihi. Àmọ́ kí ni ọ̀la ń gbé bọ̀ lójú gbé dáadáa wá fún wa. Ṣùgbọ́n torí pé àmọ́ kí ni ń gbé bọ̀ ẹ jẹ́ á ṣiṣẹ́ rí, ẹ jẹ́ á hùwà rí, ẹ jẹ́ á sọ̀rọ̀ rí. Àfọ̀jọ̀gbọ́n náà wá ní fasọ́ọ̀fẹ́ fún amadi sọ́ọ̀lẹ́ha wàdá ilẹ̀ khalik wà nílẹ̀ khalik. Afá náà ni ẹ jẹ́ á ṣe dáadáa o, káwù ṣiṣẹ́ rí, káwù wà rí, káwà fi ẹ̀dá lẹ̀ fún adẹ́dá. Ká má pẹ̀lú abájá dàmí lóògùn ní àfikẹ́mi náà fọ́ lẹ́yìn. Wọ́n ní káwọn afá wa kí wọ́n máa